Toyin tún ti gbọ̀nù ara ó ti jáde o. Toyin tún ti gbọ̀nù ara ó ti jáde o. Màláìkà màláìkà ló tún gbédè. Ẹ wá kájọ wò ó. Ó ti yá, ó ti yá, ó ti yá, ó ti yá. Oh yes! Okay. Alákàdá ìyẹn ti lọ. Ìjàkùmọ̀ ìyẹn ti lọ. Ghost and the Tout ìyẹn ti lọ. Kí ló wà báyìí? Màláìkà látọwọ́ Toyin. Okay, we're ready for the premiere of this fantastic movie on the 17th of December 2023. Next week, ìtúni same place, Film House, IMAX, ní Lekki, ibẹ̀ ló ti máa dọ̀bẹ̀. Ó ní Màláìkà, ó pọ̀ jù. Màláìkà, ó ga jù. Ṣé mi ò ṣì gbàgbé? Sorry, ṣé mi ò ṣì gift gbé? Jẹ́ pàṣẹ. Ẹrù kókó rèé. Ẹrù kókó. Ṣé mi ò ṣì gbé? Ta mo fẹ́ pè? Ṣé ń pè ṣe wọn àbí Toyin? Toyin. Toyin. Alpha báwo ni? Oh, pẹ̀lẹ́. Ó dà pé mo ti ṣì gbàgbé. Oh, sorry. Mo ṣì bọ́ọ̀sì gbé. Ẹrù kókó ló wà nínú bọ́ọ̀sì tí mo gbé. Ẹrù ọ̀dọ́ là ń gba títí wa ń kọ́. Oh, ẹrù kókó náà ló yẹ kó wà ńbẹ̀. Okay, it is all about the story, right? Okay. Everything inside the box is about Malaika. Okay, you are trying to connect us with the story. Oh, thank you, Oshegon. On the 17th, I'm at Daberu. On the 22th, ó ti dé gbogbo cinema. So, okay, bá mi cut long. Bá mi cut. Toyin, bá mi cut long. Cut. Kí ni Toyin try láti ṣe báyìí? Kí ló try láti ṣe? Bí mo dẹ̀ ṣe rí gbogbo àwọn ẹrù ọmọ yìí, ọmọ tí wọ́n mi bí. Ìyá Toyin, ẹrù ọmọ ni Toyin fún wa o. Ṣé ká ṣe kan sí kó jẹ́ dí